àwọn àkànṣe àrà ọ̀tọ̀ tó ń dún gbàmúgbàmúgbàmú tálùjọ ọbẹ̀ kí pọ́pọ́ tí gbogbo ẹ̀ dùn dáadáa tó dúró déédéé látẹnu ìránṣẹ́ ọlọ́run alààyè evangelist Sunday Ògúnyẹmí tá a mọ̀ sí àdàbà nínú àkọlé orin tuntun tó ṣe ṣe jáde ọba alára ńlọlọ́run. ọba alára ló gbára mi dá ọba alára ló gbára mi dá. ọba alára ló gbára mi dá ọba alára ló gbára mi dá. bó bá kọ́lé fún mi àrà ló dá. mọ́tò fún mi àrà ló dá. Golden Waves Entertainment Limited present evangelist Sunday Ògúnyẹmí gbogbo ayé ló máa gbọ́ pẹ̀ ló dẹ̀ máa jó tó lórí òun dùn dáadáa ọba alára la pé ẹ wá wà lùjọ́ bó ṣe ń ró lákọ̀lákọ̀ Solomon Adékanyèmí ọba alára. Golden Waves Entertainment Limited ló ń tà ẹ kàn sí wa lọ́dọ̀ wa Easyway Pictures Limited Block EU 12-20 Arena Bọ́ládé Oṣòdì àdàbíkà ipò àsórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0033454964 distributed by Golden Waves Entertainment Limited 08106219980 ọba alára ti dé sínú ayé wa kó wá ṣe ohun àrà lọ́tùlọ́tù. ẹ máa rà ó. ẹ bá mi gbé ga ẹ bá mi gbé bàbá ga.